Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. A kí yín nílé lóko lọ́nà lẹ́yìn òdì pé etí tẹ́ fi ń gbọ́ wa kò máa nídìí. Bákan náà, ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ wà nínú gbésọ̀nù bí ò ṣe bí ọmọ o. Gbogbo ọmọ Yorùbá, ìròyìn ńlá, ìròyìn ayọ̀, ìròyìn ìdùnnú leléyìí o. Ṣé ká sọ pé for the first time leléyìí ni? Àbí ká sọ pé bàbá Tinubu set record? Ṣé ẹ rí lọ́wọ́lọ́wọ́ báyìí? Bàbá Tinubu ti set record tí ìran ààrẹ Yorùbá kankan ò tí ì ṣe látìgbà tí Yorùbá ti ń jẹ ààrẹ. Bàbá Tinubu ọmọ olódò idẹ agbé yìí fún yín náà. Ẹ gbìyànjú ní bẹ́ẹ̀ tí ẹ ṣe kan ṣẹ́rí èlé tẹ́ ẹ ti ṣe yìí. Ìdùnnú ni lọ́tọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé bàbá Tinubu ti gbé ìgbésẹ̀ kan tó lágbára ṣá sí ìlú Èkó tó dẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá ó tún favour àwa Yorùbá ni. Ó favour àwa Yorùbá lọ́nà ní gbogbo ọ̀nà. Nítorí nípínlẹ̀ Èkó lásán bàbá Tinubu ti gbé kan jáde o. Tinubu government set up Nigeria gold refinery in Lagos State. Bàbá Tinubu ti set up Nigeria gold refinery ní Lagos State. Níbi tẹ́tì máa wà kùsà. Gbogbo ọmọ Yorùbá ṣe mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n máa ń sọ pé gbogbo anything resources, mineral resources ó di ilẹ̀ Haúsá. Níbi tó lè dé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí ní Lagos State. Ṣe rí i pé bàbá Tinubu ṣe bẹ̀bẹ̀. Ṣe rí lèyí tí bàbá Tinubu ṣe yìí. Ó lékenkà, èyí ló ń pè ní ìgbésẹ̀ tuntun látọwọ́ bàbá Tinubu. Likewise $600 million ni wọ́n máa $600 million legion process ni wọ́n máa tó commission ní Nasarawa. $600 million legion process project ni wọ́n máa commission jáde ní Nasarawa. Ṣe rí i pé bàbá Tinubu ti ń ṣe bẹ̀bẹ̀ báyìí. Ẹ jẹ́ ká yọ Tègàn kúrò. Bàbá ṣe èyí tán lẹ́yìn lọ́tẹ̀ yìí o. Ìròyìn ayọ̀, ìròyìn ìdùnnú lélẹ́yìí fún ti gold mining, fún ti gold, ilé gold tí bàbá dá sí ìlú Èkó. Bàbá ṣe yẹn dáadáa. No, wọ́n ṣe yẹn dáadáa nítorí all over kò sí níbi tó ti ṣẹlẹ̀ ẹrú ẹ̀rí tẹ́lẹ̀. Ṣe rí mi ò rò bóyá a ní nǹkan tó jọ bẹ́ẹ̀ nídìí South West rí. Mi ò rò bá a ní rí. Kódà nígbà yẹn bàbá wa rú lọ́wọ́ gan-an tó jẹ́ pé owó àwọn nǹkan àlùmọ́ọ́nì, owó ilẹ̀ karùn-ún tó fi build a lot of things. Kódà ṣe wá láti ìgbà tí bàbá wó lọ́wọ́ ti ṣe léyìí. Mi ò rò bóyá àǹfààní tún wà fún wa nílẹ̀ káàárọ̀ oòjíire mọ́. Nítorí gbogbo anything tó bá ti papọ̀ mọ́ mineral resources òkè ọya náà lọ gbé lọ. Ilẹ̀ Haúsá lọ gbé gbogbo ẹ̀ lọ. Gbogbo nǹkan tó bá ti papọ̀ mọ́ mineral resources Nàìjíríà yàtọ̀ sí epo ṣẹ́rí tó kù ilẹ̀ Haúsá ni. Tí ẹ bá dẹ̀ gbàgbé a ti mú wá sí orí ìkànnì yìí rí wípé gbogbo àwọn gold kìíní tó ń bẹ ní Haúsá ìpè bí gbogbo ìlú bọ́ ṣe ń fi owó wọn ránṣẹ́, ìyẹn owó resources ìyẹn tí wọ́n generate tí wọ́n fi ránṣẹ́ ìpè àwọn Haúsá ò fi ti gold ránṣẹ́ láíláí tẹ́ ò bá gbàgbé. Tá a sọ pé gbogbo mineral resources pé gáàsì ó wúlò fún ilẹ̀ Nàìjíríà, epo ó wúlò fún ilẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n gold kò wúlò fún ilẹ̀ Nàìjíríà. Ilẹ̀ Haúsá nìkan ni wọ́n ti ń dá jẹ. Now bàbá Tinubu ti wá ṣe kíni? Ó ti gba ọ̀nà àrà yọ. Ọmọ olódò dẹ̀ ti gbọ̀nà àrà yọ. Ó ti fi jẹ́ kó yé àwọn Haúsá pé ẹ̀yin nìkan kọ́ máa jẹ àǹfààní yìí. Ẹ̀yin nìkan kọ́. Ẹ wo bàbá Tinubu ẹ ṣe yìí dáadáa. Inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nísìnyí bàbá Tinubu ti break record náà tí o. Torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ anything northern party ló ń kó gbogbo ẹ̀ lọ. Wọ́n ti ẹ̀ fi kọ́kọ́ lẹ̀ sílẹ̀ Nàìjíríà, sílẹ̀ Yorùbá. Now ó tún ti padà ṣe kíni?
ó ti lálẹ́ wù bí òṣùmàrè. Bàbá Tinubu ti ṣe bẹ́ẹ̀bẹ́. Bàbá Tinubu padà set gold refining plant sí ìlú Èkó. Ṣé ẹ rí pé iṣẹ́ gidi ni bàbá Tinubu ṣe for the first time all over gbogbo ilẹ̀ Áfíríkà. Ìlú Èkó láti bẹ̀rẹ̀ báyìí. Pẹ̀lú ògo Ọlọ́run a mọ̀ pé díẹ̀ yóò kan gbogbo ilẹ̀ South West tán. Bẹ́ẹ̀ ni yóò kan gbogbo ilẹ̀ South West tán. Kódà pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí tí bàbá Tinubu fi ń jẹ́ kó yé wa, wọ́n ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ wípé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó túmọ̀ sí ìlú Èkó ti ń yàtọ̀. Bàbá Tinubu ti ṣe bẹ́ẹ̀bẹ́. Now wọ́n tún ti wá ṣe bẹ́ẹ̀bẹ́. Bàbá Tinubu ṣe mọ̀ pé gbogbo military base Nàìjíríà northern party ni ó ti máa ń jáde. Northern party náà ti máa ń recruit wọn jáde. Bàbá Tinubu eléyìí náà jẹ́ kókó. Ó jẹ́ kókó ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ tètè wá tún ṣe sí eléyìí náà. Ẹ jẹ́ kí àwa Yorùbá bàbá Tinubu ẹ jẹ́ kí eléyìí náà ṣe dáadáa. Lóòótọ́ adúgbẹ́pẹ́ tí ń pin ẹ tí ń láre nítorí títí wa náà sìn ẹ ti gbé lọ sóṣogbo. Gbogbo military base tó ń jáde láti north tẹ́lẹ̀ tó jẹ́ pé tó bá fẹ́ gba training north ni. Tó bá fẹ́ pín gbogbo military north ni. Náà bàbá Tinubu náà ti ṣe tiwa fún wa. Dé pé ṣé ẹ mọ̀ pé Òṣogbo ni títí wá lálẹ́ wù sí Gàjà tí bàbá Tinubu ṣe fún àwa South West gan. Ṣùgbọ́n bàbá ẹ dákun ẹ jẹ́ kí iṣẹ́ ẹbẹ̀ yẹn náà ẹ jẹ́ kó nítumọ̀ dáadáa. Torí inú wa ń dùn fún eléyìí tẹ́ ẹ ṣe yìí o. Ẹ jẹ́ kó nítumọ̀ dáadáa. Torí a ò lè wait wípé ilẹ̀ Yorùbá lè máa padà rí àwọn àǹfààní báyìí yọ. Bàbá Tinubu iṣẹ́ lẹ ṣe. Ọmọ olódò idẹ iṣẹ́ lẹ ṣe bàbá. Inú wa really dùn gan o. Ẹ wo ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn wa jọ ká tó máa lọ. Ẹ jágbọ́n tí àwọn èèyàn wa sọ. Bẹ́ẹ̀ ni eléyìí sọ̀rọ̀. Ó ní bàbá Tinubu ẹ ṣe yìí tán o. Bàbá Tinubu must go either regional government system or break Nigeria into smaller countries to save a lot of lives. Tó túmọ̀ sí wípé pínpín orílẹ̀-èdè òun ló máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí kó ṣì wà láàyè nítorí àwọn ẹranko Fúlàní wọn ò ní take it easy o. Wọn ò ní take it easy o. Láyé wọn ò ní take it easy ṣùgbọ́n bàbá àwa náà ò ní gbà. Bẹ́ẹ̀ ẹja tún ka àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ká tó máa lọ. Bẹ́ẹ̀ lélẹ́yìn ní bàbá thank you ẹ ṣe èyí náà the gold refineries pé eléyìí tẹ́ ẹ ṣe náà a sì dúpẹ́ inú wa dùn. Bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà pàápàá ọmọ Yorùbá pariwo kí ló dé tí bàbá Tinubu ṣe ń gbé gbogbo ẹ̀ sílé Èkó pé kó tiẹ̀ rántí àwọn ilẹ̀ tó kù díẹ̀ ni ẹ jẹ́ kí bàbá máa ṣe lọ bẹ́ẹ̀. Tó wà rí jù báyìí lọ nítorí a máa bẹ̀wọ̀ bí ẹni bẹ̀ṣù ni ẹ bá wa like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yàwó yọ̀ lọ́tùmí ló sì pé Yoruba Nation is the only solution la fi kì í pé God bless Yoruba Nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa. Ó dàbọ̀.